lópin ọ̀sẹ̀ tó kọjá ní olórí oko orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ó mà kéde ìgbìmọ̀ ìpolongo òbú ẹ̀ fún sáà kejì ní ọdún tó ń bọ̀, tó sì jẹ́ wípé ẹni tí yóò ṣíwájú ogun fún Tinubu àti ìdí tó fi jẹ́ pé ẹni náà ló yàn tó jẹ́ pé orúkọ ẹ̀ ló fi síta pé òun gan ni yóò ṣíwájú gbogbo ọmọ ogun òun fún ètò ìdìbò ọdún tó ń bọ̀ náà. Ẹni náà la mú wá pẹ̀lú àṣírí ìdí tí Tinubu tó fi yan ní ọ̀hún. Ẹni ẹ máa wò tẹ́sí máa gbọ́ nínú ìròyìn yìí. Kì í ṣe ìròyìn rárá mọ́ wípé lọ́sẹ̀ tó kọjá ní àjọ elétò ìdìbò orílẹ̀-èdè Nàìjíríà Independent National Electoral Commission INEC iná gbégi kúrò lórí ìpolongo òbò káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ìyẹn pé wọ́n sọ fún gbogbo ẹgbẹ́ òṣèlú pé òfin ti fààyè gbà báyìí kí wọ́n bẹ̀rẹ̀ polongo kọ́ máa polongo fáwọn aráàlú nípa ìdí tí wọ́n fi gbọ́dọ̀ dìbò fún àwọn. Ẹ sì rántí pé inú oṣù kìíní ọdún tó ń bọ̀ January 2027 ó ní ìdìbò ààrẹ ló fẹ́ wáyé. Ọjọ́ kan náà sì ni ìdìbò ààrẹ àti tàwọn aṣòfin l'Àbújá ẹni yóò wáyé. Ṣùgbọ́n ó níṣe òun wá ní ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló ti gbé ìgbìmọ̀ tí yóò polongo òbò fún ní ọdún tí ó ń bọ̀ ló ti gbé wọn kalẹ̀. Bẹ́ẹ̀ lọ́pọ̀ àwọn gbajúmọ̀ olóṣèlú látòrí àwọn gómìnà ni wọ́n wà nínú àwọn ìgbìmọ̀ tí yóò polongo òbò fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣáò ní òpin ọ̀sẹ̀ tó kọjá ìní Tinubu kéde sẹ́nítọ̀ tó ń ṣojú àgbègbè àríwá ìpínlẹ̀ Zamfara nílé ìgbìmọ̀ aṣòfin àgbà l'Àbújá tó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Zamfara ìyún sẹ́nítọ̀ Abdulaziz Yari oní Tinubu mà kéde gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣíwájú ìgbìmọ̀ polongo ẹ̀ ìyún tí wọ́n ń pè ní Director General. Bó tilẹ̀ jẹ́ pé Tinubu tún yan àwọn gbajúmọ̀ àgbààgbà olóṣèlú pẹ̀lú àwọn gómìnà tó gbajúmọ̀ láti jẹ́ igbákejì àti láti ran sẹ́nítọ̀ Abdulaziz Yari lọ́wọ́, ṣùgbọ́n tó jẹ́ pé Yari gangan ó ní gbogbo nǹkan dálé lórí abẹ́ sì ni gbogbo polongo náà yóò wà. Ṣùgbọ́n kí ni ìdí tí Tinubu tó fi yan Yari? Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé nítorí pé Yari wá láti ìpínlẹ̀ tí ìbò tó ti pọ̀jù nílẹ̀ Haúsá ìyún tó wá láti agbègbè tí ìbò ti pọ̀jù nílẹ̀ Haúsá ìyún agbègbè tí wọ́n ń pè ní North West tí àwọn ìpínlẹ̀ Sokoto, Kebbi, Zamfara tóun náà wà tí gbogbo wọn ti wá àti Katsina. Nítorí pé ó wá láti ibẹ̀ ni la gbọ́ pé ó jẹ́ kí Tinubu yàn láti lè rí ìbò rẹpẹtẹ níbi tí ìbò pọ̀ sí jù, tó sì tún jẹ́ pé nítorí pé Yari ó ti pẹ́ nídìí òṣèlú, ó ti jẹ́ gómìnà tẹ́lẹ̀, ó sì mọ àwọn alágbára nílẹ̀ Haúsá ni la gbọ́ pé ó jẹ́ kí Tinubu fi ọkùnrin tó jẹ́ oyè tí Aláàfin Ọ̀yọ́ Abdulhakeem Abimbola Ọwádé àkọ́kọ́ tí ó fi jẹ́ ọba lọ́yìn ilẹ̀ Yorùbá. Ìdí èyí la gbọ́ pé ó jẹ́ kí Tinubu kó yàn án